ìgídá Ogogo lọ láàrin àwọn òṣèré ayé gbogbo. ọ̀rọ̀ náà kì í ṣe bí àlá mọ́, ohun tó ṣẹlẹ̀ gan-an ni. bẹ́ẹ̀ ni kì í ṣe pé àwọn èèyàn kan kò ti mọ̀ pé ibi tí ọ̀rọ̀ náà yóò já sí rèé. púpọ̀ nínú àwọn tí wọ́n mọ ohun tí wọ́n ń pè ní àrùn jẹjẹrẹ ti mọ̀ pé kò sí bí Babátúndé Táíwò Hasan yóò ti ru kinní náà là. àwọn yìí ti mọ̀ pé àìsàn ló ṣe é wò, bí ọlọ́jọ́ bá dé kò gbóògùn. àìsàn tó sì dé sọ́kùnrin gbajúmọ̀ àgbáyé náà ti ọlọ́jọ́ ni. ohun tó kàn ń ṣe gbogbo ayé ní ààfin náà ni pé láàrin kádìjú kàlà lọ̀rọ̀ náà bọ́ sí. kìnìún náà ti bọ́ sí pàágìrìgìrì jù. kò sẹ́ni tó gbọ́ tí kò kọ́ ha pé àṣẹ bíntín láyé báyìí nílé ayé ṣe rí. ṣèbí ní ọjọ́ 18 oṣù yìí, ìyẹn ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tó kọjá yìí, làwọn ọmọ ẹ̀ méjèèjì lóbìnrin jáde tí wọ́n wá sọ pé ara bàbá àwọn kò yá àti pé àìsàn jẹjẹrẹ tí wọ́n ń pè ní kánsà ló ń ṣe é. kánsà náà sì ti dé ìpele 4. Lima àti Kira, ìyẹn àwọn ọmọ ẹ̀ náà fi ìtara sọ̀rọ̀. wọ́n ní gbogbo oníṣègùn ayé àti àwọn jágilégbòṣó oògùn, ẹni gbogbo tó bá lè wo bàbá àwọn sàn kó jáde kó wáá gba àwọn. ní gbogbo èèyàn bá bẹ̀rẹ̀ sí forí gbárí, kálukú bẹ̀rẹ̀ ájò. bí àwọn kan ti ń pé kinní náà yóò ṣeé ṣe, làwọn míì ń sọ pé ó ti ṣe é, kò ṣeé ṣe mọ́. àwọn oníṣègùn òyìnbó ló sì pọ̀ nínú àwọn wọ̀nyẹn. ọ̀rọ̀ tí wọ́n sọ náà ló sì padà wá ṣe yìí, nítorí lọ́wọ́ ìrọ̀lẹ́ àná níbi aago 3 kọjá díẹ̀ ní ariwo gba gbogbo ayé pé Táíwò Hasan Ògògó ọmọ kúlódò náà ti kú. ó kú pátá kò ní wáyé mọ́. ikú ẹ̀ náà sì mú gbogbo ayé lótùútù gidigidi ni. ìdí sì ni pé kò sẹ́ni tó rokúrò ó rárá ni. kì í ṣe pé èèyàn kì í kú o, àmọ́ bí ọkùnrin náà ti ṣe ń kiri kò jẹ́ kí ẹnikẹ́ni rò pé ikú kan súnmọ́, torí bó ti ga tó sì gbọ̀nlẹ̀ tó sì dúdú tó ń dún ẹ̀ náà ló ń rìn kiri. àfi nígbà tí wọ́n kéde pé ara ẹ̀ ò yá gidigidi. ojú bó ti ṣe rí tẹ́lẹ̀ náà ni ọ̀pọ̀ fi ń wò ó, tí wọ́n sọ pé kò sí bó ṣe lè jẹ́, yóò gbádùn ṣáá ni. àìsàn náà kò tí ì lè súnmọ́ ibi ẹ̀mí ẹ̀ rárá. ohun tó fà á rèé tí àwọn aláàfáà oríṣiríṣi bẹ̀rẹ̀ sí í jáde, tí àwọn wòlíì ń jáde. ẹnìkan tó sì pe ara ẹ̀ ní àáfàá Akeem tó ní òun ní àgbo tó ń wo kánsà, tó padà lọ tó ń ròyìn ohun tí ojú ẹ̀ rí pẹ̀lú àgbo ẹ̀. èpè kò tó èébú láwọn èèyàn fi ṣe tiẹ̀, nítorí wọ́n ní kó yéé ro ikú ro olólùfẹ́ àwọn. kódà alàgbà Gúrú Màhárájì jáde lọ́jọ́ Àlàmísì pé tí wọ́n bá lè gbé e dé orí ilẹ̀ Gúrú lọ́nà Ìbàdàn, òun yóò wo kinní náà sùn ṣáá ni. àmọ́ gbogbo bí wọ́n ti ń ṣe yìí, bẹ́ẹ̀ làwọn dókítà ń sọ fáwọn ẹbí ẹ̀ pé kí wọ́n rí i pé ẹnìkan kò fi wọ́n jẹun o, kí wọ́n má jẹ́ káwọn èèyàn gbá wọn o, torí oníjìbìtì ló pọ̀ nínú àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí pé níbi tí kánsà náà wà kò sí ọgbọ́n tí àwọn oníṣègùn tàbí arúbọ kankan lè ṣe sí i mọ́. kìnìún náà ti kọjá agbára ẹni gbogbo. àsìkò náà ni ọ̀kan nínú àwọn ẹbí ẹ̀ pàápàá jáde tó sì sọ pé ó ti hàn lóòótọ́ sáwọn pé àwọn kan ti dìde láti fi ọ̀rọ̀ bàbá àwọn ṣe nǹkan ìjẹ, pé bí àwọn kan ti fẹ́ fi àìyára bàbá àwọn tajà, làwọn kan ń gbìyànjú láti fi wá orúkọ, àwọn kan sì ń fẹ́ fi gbowó kíákíá ní tiwọn ni. àwọn tí ọ̀rọ̀ náà ká lára jù tó hàn lójú àti gbogbo ara wọn náà ni àwọn òṣèré onítíátà gbogbo. kì í ṣe ọmọdé, kì í ṣe àgbà nìkan, gbogbo wọn pátá ni. nítorí nígbà tí a bá ń sọ̀rọ̀ òṣèré tó kálé tó kakò, tó bá àwọn àgbà ọjọ́ òun ṣe tó sì bá àwọn ọmọdé òde òní ṣe, tí ìràwọ̀ ẹ̀ kò sí lọ láti ìgbà tó ti bẹ̀rẹ̀ eré náà, kò sí ẹni tí yóò yọwọ́ Ògògó sẹ́yìn láàrin wọn. ṣé àwọn àgbààgbà òṣèré bíi Lérè Pàímọ́, Ẹ̀dá Onílé Ọlá, Bàbá Wándé, Adẹ́rùpọ̀kọ̀ àti Pápá Lolo, Akin Ọdúnsìn, Kọ́lá Ọláìyá, Ìyá Rainbow, Ìyá Àwẹ̀ró, títí dórí àwọn bíi Ọ̀gá Bello àti Jídé Kòsọ́kọ́, pẹ̀lú àwọn àgbàlagbà míì tí wọ́n ti kú àti àwọn tí wọ́n wà ní kò mọ Ògògó láti ìbẹ̀rẹ̀ eré ẹ̀ ni. tàbí àwọn màjèṣín tí wọ́n jọ jẹ́ ẹgbẹ́ bíi Yínká Quadri, Délé Òdúlé, Madam Sajẹ, Yétúndé Wùnmí, Fàlíwèrèpè àti gbogbo àwọn sẹ́ẹ̀tì bẹ́ẹ̀ yẹn. ká má tí ì wá sọ àwọn ọmọdé onítíátà rẹpẹtẹ tí wọ́n wà níta lásìkò yìí. kò sí ẹnìkan tí kì í bá ṣeré nínú wọn, tàbí tí wọn kò ti jọ kópa nínú eré kan tàbí òmíì rí.
ìyàtọ̀ tó sì wà láàrin Ògògó àti ọ̀pọ̀ àwọn eléré míì tí wọ́n jọ jẹ́ ẹgbẹ́ àti ọgbà nìyẹn. nítorí ẹ̀ ló ṣe já pé ọ̀fọ̀ ńlá ló ṣẹ̀wọ̀n nínú agboolé orí ìtàgé. ohun tó ṣẹlẹ̀ náà ó kọ sísọ láàrin wọn. ẹni tó bá sì rí wọn nígbà tí wọ́n jókòó àdúrà ní ọjọ́ ẹtì ọjọ́ Jímọ̀ ìjẹrin tí wọ́n ń torí Ògògó dánú àdúrà tọ́hún yóò mọ̀ pé ó pẹ́ tí àwọn onítíátà náà ti jókòó irú ẹ̀, ó sì pẹ́ tí àwọn òṣèré ńláńlá pọ̀ sójú kan bẹ́ẹ̀ nítorí àìyá ara ẹnìkan. àmọ́ wọ́n péjọ, ẹ̀rín ò sì pa ẹ̀rẹ̀kẹ́ ẹnikẹ́ni nínú wọn. ẹni tó bá sì mọ àwọn òṣèré orí ìtàgé gbogbo yóò mọ̀ pé kò sí bí ọ̀rọ̀ ti lè le tó ti tóbi lójú wọn. àwọn kì í kà á sí rẹpẹtẹ, wọn yóò rẹ́rìn níbẹ̀, kódà kó jẹ́ ikú ara wọn ni. ṣùgbọ́n tí Ògògó yìí kò rí bẹ́ẹ̀ o. kálukú pa lọ́lọ́ ni, kálukú fajúro, ìbànújẹ́ sì di ọ̀gbàrá ńlá ó ṣàn dé odò ikùn wọn. àáfàá tó sọ̀rọ̀ níbẹ̀, ìyẹn àáfàá Àlìfìlání, ti mú kinní náà tán. ó ní lóòótọ́ làwọn dókítà sọ pé ìpele 4 ni káńsà náà wà, pé kò sí ohun tí ẹnìkan lè ṣe sí i mọ́. àwọn ò sì lè jiyàn nítorí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ló ń sọ̀rọ̀, iṣẹ́ tí wọ́n mọ̀ ni wọ́n ń sọ. ṣùgbọ́n àwọn ń wá ojú àánú Ọlọ́run. àwọn wá ni bóyá yóò ṣíjú àánú ẹ̀ wọlẹ̀ tí yóò sì yọ̀ǹda Ògògó fáwọn. ọ̀pọ̀ èèyàn lómi sẹ́ lójú wọn pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ nígbà tí wọ́n gbọ́ bẹ́ẹ̀, torí ó hàn pé kò sí ìdánilójú kankan mọ́. ọwọ́ Ọlọ́run nìkan ló kù tí ẹ̀mí Ògògó wà. kò sẹ́nìkan tó tún mọ ohunkóhun tó lè ṣẹlẹ̀ mọ́ yàtọ̀ sí ìròyìn ikú. ó jọra ọ̀rọ̀ náà sì mú kálukú. bóyá sì ni wọ́n wà nídìí ẹ̀ pé a kì í ṣe é mọ́. Ọlọ́run lè fi ọ̀rọ̀ Ògògó ṣe iṣẹ́ ìyanu. orí ìrètí iṣẹ́ ìyanu Ọlọ́run yìí sì ní gbogbo òṣèré tíátà pátá wà. bẹ́ẹ̀ ni kì í ṣe àwọn nìkan o, gbogbo ìlú pátá ni. orí ìrètí iṣẹ́ ìyanu ní gbogbo àwọn tí wọ́n fẹ́ràn ọkùnrin náà wà. níbi tí wọ́n dúró sí náà ni ariwo ti bá wọn lójijì. ohun tí wọ́n mọ̀ pé ó máa ṣẹlẹ̀ ṣùgbọ́n tí kò sẹ́ni tó fẹ́ gbọ́. ikú Táíwò Hasan, Ògògó onítíátà, kò sẹ́ni tó fẹ́ gbọ́ pé ọkùnrin náà fayé sílẹ̀, pé yóò fayé sílẹ̀ yóò sì gbọ̀run lọ. ìyẹn ni ikú ẹ̀ ṣe dàbí òjijì lójú ẹni gbogbo. nígbà kan ọ̀rọ̀ kan wà tó gbajúmọ̀ láàrin àwọn onítíátà ọ̀dọ́mọdé tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ dé, tàbí àwọn tí wọ́n sáré gbajúmọ̀ láàrin wọn. bí àwọn ọmọdé onítíátà méjì bá ríra tí wọ́n bá fẹ́ fi ara wọn ṣẹ̀fẹ̀, wọ́n á ní action pọ̀ bí Ògògó, tàbí pé ó dá action bolẹ̀ bí Ògògó. ìdí ni pé ìgbà kan ti wà tó jẹ́ Ògògó ní bí aṣáájú láàrin àwọn ọ̀dọ́ tí wọ́n ń ṣe tíátà yìí ni. nígbà tí ìràwọ̀ ẹ̀ jáde nì, ó kéré lójú, bẹ́ẹ̀ ló rẹwà lọ́kùnrin. èyí mú kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn fẹ́ràn ẹ̀, ohun tó sì jẹ́ kó tún gbajúmọ̀ láàrin àwọn tí wọ́n jọ ń ṣeré nìyẹn. ìré yòówù tí wọ́n bá ń polówó, tí wọ́n bá ti dárúkọ Ògògó, Yínká Quadri, Bàbá Sùwé, Ọ̀gá Bello, Jígídé Kòsọ́kọ́, kí ẹ túmọ̀ pé ọ̀kan nínú eré tí àwọn tí wọ́n fẹ́ràn fídíò àgbéléwò yóò rà ní àràtúnrà ni. òun tètè fún un lókìkí. ìyàtọ̀ ni pé kò pẹ́ rárá tó bẹ̀rẹ̀ eré tí òun àti àwọn ẹlẹgbẹ́ wọn kan tí wọ́n jọ jẹ́ ọmọdé nídìí iṣẹ́ náà, ṣùgbọ́n tó jẹ́ ọ̀dọ́ ni wọ́n, tí wọ́n sì ń rí ṣe, kó ara wọn jọ tí wọ́n sì dá ẹgbẹ́ sílẹ̀, ẹgbẹ́ tí wọ́n pè ní ọdún Fakakos. ẹgbẹ́ yìí ni gbogbo àwọn òṣèré ọmọdé tó bá ń bọ̀, pàápàá àwọn obìnrin àtọkùnrin tí wọ́n ti iléèwé gíga yunifásitì bọ̀, ibẹ̀ ni wọ́n máa ń fẹ́ wọ̀, tí wọn yóò sì ti bẹ̀ di olókìkí. ẹgbẹ́ yìí wá jẹ́ ẹgbẹ́ tí ẹnikẹ́ni tó bá fẹ́ di eléré ńlá máa ń fẹ́ wọ̀. bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n bá ní eré ńlá tí wọ́n ti kọ ìtàn wọn kalẹ̀ máa ń wá wọn wá, torí wọ́n ti mọ̀ pé bí àwọn tí wọ́n wà ní ọdún Fakakos nìkan bá fi lè bá àwọn ṣe nínú eré náà, yáyá lewé yáyá, wàràwàrà lọ́mọ ìtàtà ni, ajé yóò bu ìgbà wọn jẹ. bí èèyàn bá pe iṣẹ́ eré ṣíṣe yìí ní àjẹbí fún Táíwò Ògògó Hasan, olúwẹ̀ kò jẹ́ ayọ̀ pa o, torí bí ìgbà tó bá a nílé ni láàrin àwọn onítíátà àti láàrin àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ níbi ọdún 1975 títí wọ 1980. ẹnikẹ́ni tó bá mọ ewì ké, tàbí tó mọ ẹ̀ṣà pè, tàbí tó mọ ìjà alásun, àwọn onítíátà tàbí àwọn òṣèré kì í fi tọ̀hún sílẹ̀, nítorí wọ́n á máa ran iṣẹ́ wọn lọ́wọ́ gidigidi ni. èyí ló mú kí Ògògó tètè jáde sí gbangba nígbà tó dé sílùú Èkó tó sì bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. ohun tó ṣẹlẹ̀ gan-an ni pé ilé àwọn aláṣà ni wọ́n ti bí i. yàtọ̀ sí pé bàbá tiẹ̀ jẹ́ ìbejì tí wọ́n sì ti bí ìbejì méjì kí wọ́n tó bí òun pàápàá ní ìbejì. ọmọ ilé eléégún ni wọ́n. nínú ìdílé wọn yìí ni wọ́n ti ń pe ẹ̀ṣà tí wọ́n sì ń gbé eégún. níbẹ̀ ni orúkọ tó ń jẹ́ náà sì ti jáde, ìyẹn Ògògó ọmọ Kúlódò.
ó kú lọ́yọ̀ọ́ kò lẹ́jọ́, ó kú lóko tán ó dáa pọn. Ògògó tó ṣe pé sísùn lósùn tí wọ́n ṣe bí kíkú ló kú. Ọmọ àtòkú jẹun, ọmọ àtàyè sọ̀rọ̀. Níbi tí orúkọ tó ń jẹ́ sì ti jáde rèé, ìyẹn Ògògó, orúkọ tí gbogbo ayé mọ̀ ọ́ sí. Ọmọ ìlú Ìlaró ní Yewa ní o. Ọjọ́ 21 oṣù kẹwàá lọ́dún 1959 ni wọ́n sì bí. Ó ti kàwé ní ìlú náà ní Christ Church School. Bó sì ti kúrò ló wá kàwé ní Bádíà Ìjọra, ìyẹn ní Gàsíkíà College. Àmọ́ kò kàwé mẹ́wàá náà já nítorí ọ̀dá owó. Ìyẹn ló fi lọ kọ́ iṣẹ́ mẹ́káníìkì atúmọ̀tò ṣe gidi lògògó iṣẹ́ o. Pẹ̀lú ìwọ̀nba ìwé yìí tó kà yìí náà ló fi lọ bá ìjọba ìpínlẹ̀ Èkó ṣiṣẹ́ ní Lagos State Water Corporation lọ́dún 1981. Ṣùgbọ́n kó tó di àsìkò yìí ló ti mú kinní kan bọ̀ láti Ìlaró. Ìyẹn náà ni ẹ̀ṣá eégún. Kò sì síbi tí kò ti ń ṣe. Àwọn tí wọ́n bá sì rí tó bá ń ṣe é nídìí iṣẹ́ tó gbà ní mínísírì náà ló ń béèrè pé kí ló ń wá nídìí iṣẹ́ ìjọba tí kò lọ́ọ́ máa lo iṣẹ́ àti ohun tí Ọlọ́run fún un yìí láti fi jẹun. Òun tó sì gbé e dé ọ̀dọ̀ awo Adémọ́lá Fábùnmí nìyí. Awo Fábùnmí jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ awo àràbà Èkó ìgbà náà. Àkànwó Agboola láti ìlú Òṣogbo. Èbúté Mẹ́ta ni wọ́n wà. Níbẹ̀ náà sì ni awo Adémọ́lá Fábùnmí ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà tiẹ̀. Ibẹ̀ náà sì ni Táíwò Hassan sì ti lọ bá tí wọ́n bẹ̀rẹ̀ eré wọn. Ní 1984, awo Fábùnmí gbé eré ẹ̀ lọ sí National Museum ní Oníkàn lẹ́kọ̀ọ́, níbi tí Ògògó ti fi ẹ̀sà ẹ̀ dá àwọn èèyàn lárayá tó sì ṣe akígbe ọba nínú eré tí wọ́n ṣe. Níbi tí òun náà sì ti bẹ̀rẹ̀ sí mọ̀ pé iṣẹ́ òun ni kinní náà nìyẹn, ọ̀nà òun ni. Láti 1984 yìí ni kò ti dúró mọ́ nítorí ẹ̀ṣà tí òun mọ̀ ọ́ pè kì í ṣòro fáwọn eléré míì láti wá ya lò lọ́dọ̀ àwo Fábùnmí. Bẹ́ẹ̀ ni ìràwọ̀ ẹ̀ sì bẹ̀rẹ̀ sí tàn títí tí wọ́n fi ṣe eré Owó Blow ní 1996. Eré yìí ló sì gbé e síta ju ibi tí òun pàápàá rò lọ. Torí ọdún kejì péré tó kọ̀wé fi iṣẹ́ ìjọba Èkó sílẹ̀ ni tó sì gbájúmọ́ kinní náà bí nǹkan. Àsìkò náà lòun àti àwọn Yínká Quadri, Rasaki Àjàó tí wọ́n ń pè ní Àrá Òsán tó wà l'Amẹ́ríkà báyìí, Abbey Lanre, Babátúndé Omídínà Bàbá Sùwé, Yétúndé Wùmí pẹ̀lú àwọn díẹ̀ kan dá ọdún Fákọkọ̀sí sílẹ̀. Láti ìgbà náà ni wọn kò sì ti dúró mọ́, tí wọn ò dúró títí dòní, níbi tí Ògògó sì ti di eléré gbogbo ayé nìyẹn. Lára ohun tí yóò mú ìrántí Ògògó wà títí ni pé ọ̀pọ̀ eléré ní òkìkí bẹ́ẹ̀ tí wọn yóò ní ariwo ìwà ìbàjẹ́ kan tàbí òmíì láwùjọ. Ògògó kò ní. Ó sì fẹ́ẹ̀ dàbí ẹnìkan tí kò lọ́ta ni. Kò sí òṣèré kan láàrin àwọn ọ̀dọ́ tí kì í sọ pé ó ran òun lọ́wọ́. Èèyàn dáadáa ni. Bó sì ti ń bá ọmọdé ṣe náà ló ń bá àwọn àgbàlagbà ṣe. Ṣùgbọ́n kòkòrò kò jẹ́ kí ẹni gbádùn obì tó gbó. Àjànàkú sùn bí òkè, erinwó kò lè dìde. Òní yìí ni wọn yóò gbé egbìn bí èbù ní ìlú wọn ní Ìlaró. Ọ̀fọ̀ ńlá ni yóò sì ṣe ìlú náà nítorí kò sẹ́nìkan tí kì í fi yangàn láàrin gbogbo àwọn tí wọ́n wà níbẹ̀ títí lé orí àwọn ọba ìlú àdúgbò náà gbogbo. Nítòótọ́ kò sẹ́ni tó rò pé yóò kú lásìkò yìí o. Ohun tí ọ̀pọ̀ ti rò ní pé ẹ̀mí gígùn ní sànyà. Àsìkò tí Ògògó yìí bá fẹ̀yìntì tí ìbá máa jèrè àwọn iṣẹ́ tó ti fi bí 50 ọdún ṣe ni. Ṣùgbọ́n lójijì lọ̀pálámbá ọtí òyìnbó fọ́. Bàbá sọgbásọgbá kan kò lè rí i sọ. Èkó pa lágbẹ̀dẹ, àṣírí fínáfíná tú. Ta ni yóò tún pẹ̀ṣà nínú eré àṣà àti ìṣe Yorùbá bí Ògògó? Ta ni fẹ́ dáksàn bolẹ̀ bí ọmọ kúlódò? Ta ni yóò tún bá wa gbàṣà ilẹ̀ wa ga? Ògògó nù. Táyélolú Èjìrè Òyìnlákì. Ó lọ Ọlọ́run ò lọ. Ẹ̀yin ká ilé ẹ̀rínwó, ẹ̀rú kọ́ ya lójijì má gbẹ̀ lọ́wọ́. Ìgbà já lórí ọ̀pẹ tòun takọ̀pẹ. Ìràwọ̀ kì í dájọ́ ọlẹ̀ kó sùnkè. Ọmọkùnrin lọ. Ọláyíwọlá Alága ló ń ṣe àkọsílẹ̀ ikú Ògògó yìí fún Ibùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú ara fẹ́ra kù o.